inú kéèpè mọ́jà ọ́. Ṣé ìyí ò ní pọn lẹ́kún? Èmi ajímọ̀rò rí kí lọ́kàn mi pẹ̀lẹ́kún mi ì ronú inú mi ì bàjẹ́ mi ì bínú èèyàn lílọ mi mọ̀ ń lọ ó yẹ tí mo sì jẹ́ yìí àbí ẹgbẹ́ lómi òjò yìí rí ọ̀rọ̀ lọ́rùn sì tẹ̀ lọ́rùn ni wọ́n á pọn lẹ́kún pé dò ẹ̀mí nìdò ó fẹ́ fi ọ sí mo bí ọ léèrè kí ló fẹ́ sí náà. Bá mi ìbànújẹ́ ló jẹ́ fún mi láti ní ìròyìn ní bàbá. Lábí ń pé ọmọ iyì bàbá tó ní bó o bá mọ iyì mi ni ò ní sọrú ẹ̀ gbà bí mo ti sọ fún ọ ọ̀ dáàyàn mọ̀ tó o bá dáàyàn mọ̀ ọ mọ̀ pé bàbá gidi ló ní èmi tó jẹ́ pé gbogbo àwọn máa bẹ̀rù lẹ̀ yìí èmi wọ́n fi ń tọrọ pé àwọn tiẹ̀ ní bàbá kan bàbá ara tọmọ yìí ọmọ kò fi wá sí yé bàbá ara tọ́ mi owó bàbá ẹ̀ ọbẹ̀ lọ́mọ mọ̀ ń bọ́ lọ́wọ́ ọmọ mi jẹ́ kí ẹ jẹ́ bàbá rẹ gbà. Ẹ̀sìn bá ilé ayé mi jẹ́. Sáyé rẹ bàjẹ́ láéláé irú ayé yìí ló bàjẹ́ báyé rẹ bá bàjẹ́ lé ìwòsàn lọ wà ayé rẹ ò bàjẹ́ o wo bó ti kàn dúdú tó ọkàn dẹ́dẹ́ ta ni irú eléyìí òun gbogbo ọ̀wọ̀ tí wọ́n fún mi sọ fẹ́ yọ̀wọ̀ kúrò lára mi ni. Ẹ wo bá mi ìpadà sáàfin mọ́ o. Ó padà. Ìsìn gbọ́mọdún lọ bá nílé ni. Láyé ó padà. Bí tó bá balẹ̀ kí tún padà ẹnu àfi tátẹ́gùn bá gbé. Kì í ṣe lójú ẹ̀mí mi ló fi gbórí adé fọ́ máa gbẹ́gi léèrè àfi bí ọba gbòkú ọmọ àmọ́ mọ́tọ́dọ̀ rẹ̀ ò ní kú o. Mo ló di àmì hàn á. Wọ́n fẹ́ ké bí ẹyẹ nínú igbó. N ò filẹ̀ kí ọrùn mi ṣépè ní mo fi ń ṣàdúrà ni. Mo fẹ́ bọ́. Wo ọ̀rẹ́ ètí mo bá wí lónìí àrọ̀rọ̀ mọ́ o. Ìgbóró ní Tálákẹ́dùn Ìdòwú máa lọ. Ọ̀nà lọ́nà gbogbo ń fò Ìdòwú máa lọ. Èdò ọ̀fàyàfà ó ti nú gbóró. Ìdòwú máa lọ.